Tunde Afolabi, Tunde Afolabi, bíbí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ o fún wa ní túkì o. Owó mà ti wọlé lálẹ́ yìí. Iṣẹ́ bàrà yìí tẹ́ mi lọ́rùn o. Iṣẹ́ bàrà yìí tẹ́ mi lọ́rùn o. Iṣẹ́ bàrà yìí mọ̀ tí fi kọ́lé. Iṣẹ́ bàrà yìí mọ̀ fi dóbóbóbóbóbóbó. Iṣẹ́ bàrà yìí tẹ́ mi lọ́rùn o. Èmi kò wáyé wá ṣiṣẹ́ o. Èmi wáyé wá gbowó. Èmi wáyé wá gbowó. Bùkátà mi ọrùn yín ló wá o. Ẹ máa sanwó kù ni o. Ẹ ò ní sọ èsì o. Ẹ máa fún mi lówó kù ni. Whether you like it or not. Ẹ máa sanwó kù ni o. Àtọkùnrin àtobìnrin yóò ẹ máa sanwó fún mi ní kù ni. Ọba àgbáyé wáyé wá dó bóbóbóbóbó. Òbò ọmọ pupa alẹ́ pa òbò ọ̀rọ̀ ọbọ̀ pàpàǹparam. Ọmọ dúdú ọmọ pupa ni o. Èmi wáyé wá dóko mọ̀ ni. Èmi wáyé wá dóbó mọ̀ ni o. Ìwọ tó fún mi ní 100 naira o. Ara ni yóò pa bàbá rẹ o. Ìwọ kò ní ṣoríire láyé o. Iná ayé ó máa jó o. Bó ṣe fún mi ní 100 naira yẹn o. Ara máa fọ́jú rẹ o. Ayé rẹ máa ti bàjẹ́ gangan o. Bó ṣe fún mi ní 100 naira o. Nígbà tí yaná rẹ bá kú o. 100 naira ní kó yókùn sí ẹ lọ́wọ́. Orí rẹ máa ti burú pátápátá o. Orí rẹ máa ti gbàlẹ̀ o. Ayé rẹ máa ti bàjẹ́ o. Iná máa jó ẹ nígan ni o. Ò ní ṣoríire. Ta ló rán ẹ pé kó fún mi lówó? Ó ń sì. Ṣé mo sọ fún ẹ pé kó fún mi ní 100 naira? Do I send you money? Ó bá fún mi lówó tí ò ní mí ni màá bu ìpèlú ẹ. Don't be silly. Am I a small person that will be giving 100 naira for what? What type of stupid money? Who send you a message?